Mo rántí bàbá yìí lẹ́nu. Bàbá ọlọ́wọ́n bá o. Ṣé bí wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ni. Bàbá kí láǹfààní yín gangan nílẹ̀ Yorùbá náà? Ẹ bá mi bí bàbá ìlera ẹjọ́ tó Ọlọ́run, ẹ bá mi ṣe ẹjọ́, ẹwọ tó Ọlọ́run péjì mi méjì mi mọ nǹkan tó dé mi lè wọnú ẹ̀ mọ́. Ajé olókun 1 àti ajé olókun mi mọ nǹkan tó dé mi lè wọnú ẹ̀ mọ́, mi mọ ẹjọ́ tó Ọlọ́run. So gbogbo àwọn tó dẹ̀ wà lórí ìyẹn báyìí ní sàn ní mọ̀ pé mò ń ṣe program. Ẹjọ́ tó Ọlọ́run ẹ bá mi ṣe ẹjọ́ kọ́ lè rí ẹjọ́ torí Ọlọ́run. Mo máa ń gbàgbé mi ìtẹ̀ sábà sọ pé bá mi ṣe but péjì mi méjì ló ti lọ báyìí nísìnyí, mi ò rí mọ́. Mi ò lè wọ́bẹ̀ mọ́. Ẹjọ́ ẹ bá mi ṣe ẹjọ́ torí Ọlọ́run. Ẹ má rò wá mi, ẹ bá mi ṣe ẹjọ́ tó lọ, ẹ bá mi comment, ẹ bá mi bí bàbá yìí léèrè wípé kí ni ẹjọ́ mọ́ mi Kíkẹ́ Fásọ̀rọ̀, ẹ bá mi comment, búrà mi Gani Olóyìnbó ẹ bá mi comment, búrà mi Ṣakura Azeez ẹ bá mi comment, Abíọ́lá Táíwò bá mi comment, Túndé Dayọ̀ ẹ bá mi comment, sísà mi Olúwatóyìn Dèbórà ẹ bá mi comment, brọ́dà mi Káyọ̀dé Fábíyì ẹ bá mi comment, ẹ bá mi bí bàbá yìí léèrè pé kí láǹfààní wọn gangan nílẹ̀ Yorùbá náà. Ẹ bá mi bí bàbá yìí léèrè, bàbá ọ̀bọ ẹ bá mi bí wọ́n léèrè kí láǹfààní wọn nílẹ̀ Yorùbá náà. Àwọn kan lè sọ pé ọmọ Yíbò ni wọ́n. Ṣé ẹ mọ̀ pé táwọn èèyàn bá ti ń dá òtúlú yàn pé ọmọ Yíbò ni ọmọ kìíní kan ní that means pé wọ́n sọ pé ọmọ àlè lórí tọ̀hún ni. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o, àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ o. Ẹ mọ̀ pé wọ́n sọ pé ọmọ àlè lórí tọ̀hún ni. Ọmọ àlè lè máa wùwà ọmọ àlè ni, bẹ́ẹ̀ ni ọmọ àlè máa wùwà ọmọ àlè. Adáńtà má dá ń lé ni wọn ò dá ń lé. Adáńtà má dá ń lé ni. Ẹ wúlò fún Yíbò, ẹ ṣọ́ọ̀tì fúnjọba torí ẹ wúlò fún wa nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni ẹ tún wá ṣọ́ọ̀tì fúnjọba, ìwúlò fún Yíbò ẹ tún ṣọ́ọ̀tì fúnjọba. Akótilétà ni yín bàbá, akótilétà ni yín, arúgún bàbá ni yín. Ẹ nífẹ̀ẹ́ èèyàn kankan, ara yín nìkan lẹ nífẹ̀ẹ́ bàbá, ẹ da ìkà ni yín. Ẹ bá mi bàbá yìí léèrè o, ìjọba ẹ bá mi bí wọ́n léèrè pé kí ni ìwúlò wọn, kí láǹfààní wọn lọ nílẹ̀ Yorùbá, kí la fẹ́ fi rántí wọn wípé bàbá yìí ti ẹ̀ ṣe nǹkan tó dá sílẹ̀ Yorùbá tó bá lọ tán. Bẹ́ẹ̀ ni ẹ bá mi bí wọ́n léèrè tó rọ́ máa gbọ́ gbogbo ọlọ́run rí wa báyìí. Ẹ bá mi bí wọ́n léèrè wípé kí láǹfààní wọn nílẹ̀ Yorùbá. Ìjọba mi kọ́mẹ̀ntì ọmọ rí lábẹ́ kọ́mẹ̀ntì ẹjọ́ torí Ọlọ́run. Syndrome ti bá ti dáyé yìí jẹ́ bàbá. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí bàbá wa Awólọ́wọ̀ kó sílẹ̀ pátápátá sílẹ̀ Yorùbá, bàbá yìí tí kò gbẹ̀ fáwọn Fúlàní. Bàbá yìí ti ájọba ẹ̀ láwọn Fúlàní lọ́wọ́. Gbogbo ọrọ̀ ajé wa nílẹ̀ Yorùbá, bàbá yìí ti ájọba ẹ̀ fáwọn Fúlàní lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ẹ kọ fún Nàìjíríà gọọmẹ̀ntì, bàbá ìkànnì torí ẹ fẹ́ kọ́ ọmọ Yorùbá kankan gbérí. Bàbá ẹ̀dá ìkànnì, bàbá ìkànnì kẹ́ tó ṣojú bí ojú ìnà kí bàbá ẹ̀dá bàbá ìkànnì bàbá o. Nítorí pé ẹ fẹ́ kọ́ ọmọ Yorùbá kankan gbérí, ẹ fẹ́ kọ́ ọmọ Yorùbá kankan tó yín. Àfẹ́mí ó ti bá sílé ayé yín jẹ́ bàbá. Ṣé ní gbogbo nǹkan tẹ̀lé ní ẹ̀ lè gbé lọ sọ́run? Kò sí nǹkan tẹ̀ máa gbé lọ sọ́run nínú gbogbo ẹ̀. Ẹ wà lára àwọn kàbá tó wà ní Nàìjíríà. Ẹ wà lára àwọn èyí gbogbo number 1 àwọn tó balẹ̀ Yorùbá jẹ́. Bẹ́ẹ̀ ni ìkànnì bàbá ìkànnì ọ̀tá ọmọ Yorùbá lẹ jẹ́, ọ̀tá ọmọ Yorùbá lẹ ń ṣe. Bó ṣe ń pààrọ̀ Yorùbá, àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun wọ́ lọ sọ. Àgbà títí ti wà lọ́jà orí ọmọ tuntun wọ̀, orí ọmọ tuntun gé sọnù ni. Orí ọmọ tuntun wá rò ló. Ó ṣe rò ló sọ́dọ̀ àwọn tẹ́rọ́rìsì nìyẹn. Táwọn tẹ́rọ́rìsì tó fi mú fúrá màdèdè. Ọwọ́ ọ̀nù ọ̀forí ọmọ tuntun wọ́n fi mú fúrá màdèdè. Bẹ́ẹ̀ ni ìkànnì yìí bàbá o. Tí ẹ lè sọ pẹ́kẹ́ báyìí, ẹ lè sọ pẹ́kẹ́ àfi kẹ́ máa dúró kẹ́ máa sẹ́ pé my Nigerianness is greater than my Yorubaness. Lẹ́nu yín bàbá, Yorùbá ni yín kó tó di pọ́n Yorùbá ọmọ Yorùbá ni yín. Bó tẹ̀sí lè jẹ́ pé àwọn kan sọ pé ọmọ àlè ní ọmọ Yíbò ní àwọn kan ló sọ bẹ́ẹ̀, mi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni Yorùbá ni yín kó tó di pọ́n amalgamate wa ní 1914 bàbá. Yorùbá ni yín. Ẹ má sọ pé your Nigerianness ìhun tẹ́lẹ̀ ṣe sọ pé your Nigerianness is greater than our Yorubaness ní pé torí ẹ̀ mọ̀ pé gbogbo nǹkan lẹ Yorùbá pátápátá òun lẹ ti jí kó, lẹ ti wà mọ́ra kò dẹ̀ yọ lára yín náà wà láì ọlọ́ṣẹ́lẹ̀ dàbí ọ̀bọ ọ̀nà kí bí ìnà kí ìdàn rẹ̀ ọlọ́wọ́ ẹlẹ́dàá gbọ́. Torí ẹrù ń bá yìí ni ẹmọ̀ ká máa próòbù yín tá bá gbalẹ̀ Yorùbá wa gbogbo nǹkan wá tẹ jí nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ pátápátá la máa gbà lọ́wọ́ yín. A máa gbà kò dẹ̀ sígbà tí bá kò sì nítorí bàbá ẹ̀ ìkànnì your Nigerianness is greater than Yorubaness. Torí pé ẹ fẹ́ pa identity wa, ẹ fẹ́ káwọn identity wa ẹ pa history rẹ̀. Ẹ fẹ́ káwọn identity wa ìlú tó bá fẹ́ parun
ilẹ̀ tó bá ti fẹ́ gbà táwọn èèyàn bá ti fẹ́ gbà tó bá ti fẹ́ parun òun ló máa gba identity wọn lọ́ọ́ jẹ́ ọlọ́ba pa history rẹ̀ lọ́ọ́ jẹ́ kọ́ mọ identity wọn ẹ pa history rẹ̀ ní school. ìkànnì yìí bàbá àti ẹ̀gbọ́n pé bàbá Jaga ó ti dá padà ṣùgbọ́n àwọn náà irọ́ náà ní ṣe bí gbà tó sọ pé wọ́n ní ni ẹ má jẹ́ ìṣàbòsí mo rí nínú pépà náà kó sọ pé wọ́n dá history padà ṣùgbọ́n history tó náà dá padà náà bàbá Jaga tún ní ká máa sọ ṣinkó ni bàbá Jaga tún ní ká máa sọ ṣinkó tún improve ṣinkó mọ́ inú education system wa ní kí ló ti ti wá pẹ̀lú ṣinkó ní kálukú kọ́ ìṣe ìjọba ara wọn ni bó ṣe mú wọn ẹ kàn ń gbá wa sọ́tún gbá wa sósì ni gbá wa sọ́tún bọ́lá òun ṣe máa gbálé ayé yín nìyẹn ewé ojú omi ò kí nísìnyí ní nísìnyí gbogbo ẹ̀yin àgbààgbà yìí bó tilẹ̀ ń kẹ́ dàgbà tó láyé tó bá kù dẹ̀dẹ̀ tẹ́ máa fi rí níralẹ́ máa fi jáde kúrò nílé ayé ní fọwọ́ rọrí kú gbogbo ẹ̀yin àgbààgbà lẹ̀ Yorùbá tẹ́ ń dààmú wa tẹ́ ń dààmú mẹ̀kúnnù tẹ́ ẹ̀ jẹ́ kí mẹ̀kúnnù tẹ́ ẹ̀ fẹ́ ọkàn mẹ̀kúnnù balẹ̀ pẹ̀lẹ́ yìí tẹ́ ẹ̀ jẹ́ kọ́kàn mẹ̀kúnnù balẹ̀ pẹ̀lẹ́ yìí bàbá ìsọ́sẹ́lì bàbá tó wà wájú mi ìkànnì yìí bàbá kàbá ní ẹ wà lára àwọn tó dalẹ̀ Nàìjíríà rò ṣẹlẹ̀ rí gbogbo nǹkan tí gbogbo nǹkan lẹ̀ Yorùbá wa tẹ gbà gbogbo ẹ̀ pátápátá la máa pọ̀ gbogbo wà lágbẹ́ pátápátá la máa gbà lọ́wọ́ yín tí a bá gbalẹ̀ Yorùbá kẹ́ tó kú mi ìrókúrò yìí o tí a bá ti gbalẹ̀ Yorùbá tó báyìí wà láì kó jẹ́ pé wà ọmọ igan ló wà máa gbà lọ́wọ́ wọn torí nǹkan wa ni tó bá jẹ́ pé a tún máa gbalẹ̀ Yorùbá kẹ́ tó kúrò láyé mi ìrókúrò yìí bí mo ṣe ń sọ mi ò ní kú ẹni bá rókúrò mi kó lọ nìṣó bèbè lọ́hùn ẹni bá rókúrò mi á fàkọ̀ bí ọmọ ìdí á fọ ọmọ àárín di á tún fi gbẹ̀yìn di òun gan jádìjà ti lédèrè ló máa bá kúrò nílé ayé ẹni bá rókúrò mi bẹ́ẹ̀ ni gbogbo nǹkan wa tẹ kó gbogbo Ọbásanjọ́ fà gbogbo nǹkan wa gbogbo nǹkan lẹ̀ Yorùbá pátápátá tẹ kó a máa gbà lọ́wọ́ yín pátápátá torí kà níyín má tóbi mímí syndrome níyín bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pátápátá la máa gbà lọ́wọ́ yín bàbá gbogbo ẹ̀tọ́ wa nílẹ̀ Yorùbá tó wà lọ́wọ́ yín ìkà níyín adáńtà má dà ń lé torí wọ́n ní ìgbà ilé awo ló ń ṣe ọmọ ilé awo ló ń ṣe Yorùbá ló ní gbogbo nǹkan tẹ kó pátápátá a dẹ̀ máa gbà padà lọ́wọ́ yín ni ìkà níyín bàbá ẹ lọ jókòó jẹ́ wọ́n ń pààyàn sọ nǹkan kan wò ó yóò gbóyìn máa tó bó ìkànnì ẹ wá wò Donald Trump ti fọ́ ẹkùn àwọn Miyetti Allah o Donald Trump ti mú okùn ẹ̀mí àwọn Miyetti Allah ó ti mú bíráàdì báyìí wọ́n ti ń kà wọ́n ti ń speak in tongues ẹ wá gbọ́